26 Ekam Oloangu master shot. Àti wà ókè o. Ezim Karim tí gbogbo èèyàn mọ̀ sí Weje ṣẹ̀ṣẹ̀ ya fíìmù kan alákọ̀ọ́kọ́ irú ẹ̀ tí ó wáyé rí ní gbogbo ìpínlẹ̀ Plateau tí wọ́n porúkọ fíìmù yìí ní Akoni Moko. Sinimá Akoni Moko yìí ní iléeṣẹ́ Osolo TV láǹfààní láti gan ní sèédà àwọn tí wọ́n jẹ́ olùkópa nínú eré náà. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn òṣèré tarí wọ́n ṣe lálàyé fún wa bí eré ọ̀hún tí wọ́n pè ní Akoni Moko bó ṣe wáyé láti ọwọ́ Ezim Karim tí gbogbo èèyàn mọ̀ sí Weje lákòókò ìgbà tí iṣẹ́ náà ń lọ. Àwọn átíìsì mélòó kan ta láǹfààní àtìrí tó yẹ ti orílẹ̀-èdè yìí àti torílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n pa ọ̀pọ̀ ṣe sinimá yìí wọ́n bá wa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni wọ́n sì ṣe àlàyé nípa boko iṣẹ́ sinimá Akoni Moko bó ṣe ń lọ. Àwọn ibi tí ọ̀pọ̀lọpọ̀ farasí wípé iṣẹ́ yìí ti lè wáyé ló ti wáyé káàkiri. Ẹni tó ní iṣẹ́ fúnra ẹ̀ ọ̀gbẹ́ni Ezim Karim Weje ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí bí àwọn òṣèré ṣe ṣùgbà rẹ̀ láti bá a kópa. Díẹ̀ rí lára tí àwọn èèyàn sọ. Orúkọ mi ni Kukunsi Ọládépò tí mo jẹ́ assistant director fún sinimá Akoni Moko tá à ń yà lọ́wọ́ yìí. A lè sọ nípa sinimá yìí ni pé ó jẹ́ ìkan lára mọ́dà tó tík tí mo lè sọ pé àkọ́kọ́ yà ní Ìkòbẹ́. A ti ń ya mọ́dà bọ̀tẹ́ eléyìí ìkan ló jẹ́ ó yàtọ̀ sí gbogbo àwọn mọ́dà tá a ti ń yà pátápátá. Orúkọ ti tèmi ni Shitu Morohunrántí. Ohun ké tí mo lè sọ nípa iṣẹ́ yìí ni pé iṣẹ́ ńlá ni iṣẹ́ yìí. Ìtàn tó dẹ̀ máa kọ́ni lẹ́kọ̀ọ́ gidi ni nítorí pé nínú iṣẹ́ yìí láti rí pé obìnrin tó bá máa gbélé ọkọ ó gbọ́dọ̀ ní ẹ̀kọ́. Tó bá fẹ́ kọ́ obìnrin ìwà tóbìnrin yẹn ní tó dàbí ìwà ìbàjẹ́ lára ẹ̀ òun ló máa kọ́. Orúkọ mi ni Sodiq Alao Mr. Ashley olórin. Nígbà iṣẹ́ Akoni Moko iṣẹ́ ńlá ni big project ni. Mo dẹ̀ rọ gbogbo àwọn tí wọ́n wò wá tí wọ́n rò pé tíátà nǹkan kékeré ni. Ẹ bá rí bí gbogbo ẹ ṣe ń lọ tí drone ń lọ everything lọ bí ẹ rí pé tíátà tí kò ní bó ṣe wà. So tíṣẹ́ ẹ bá jáde kẹ́ ṣe kí ni kẹ́ dá wìtìwìtì kẹ́ bó wìtìwìtì ó ṣe kí ni Akoni Moko aláyé Akoni Moko. Orúkọ mi ni Fúnkẹ́ Ògúngbè. Èmi ni alákòóso iṣẹ́ Akoni Moko. Èmi kò mí ní much láti sọ àmọ́ nǹkan tí mo kọ̀ nípa iṣẹ́ ni pé ó jẹ́ pé sórí tó jẹ́ wípé tí àwọn èèyàn bá wò wọ́n máa kọ́ ẹ̀kọ́ because it's a true life story. Bàbá ní ká máa sọ nípa Akoni Moko láti èní ìfilọ̀ di ọ̀la ilẹ̀ àkún ilẹ̀ àyà. Mi máa ojú ẹ̀ṣẹ̀ mọ̀ pé mi bá wọn hẹ̀rẹ̀ láti ò lọ́mọ ọ̀nù. Nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ rà gbó iṣẹ́ yìí iṣẹ́ ńlá ni. Èmi Adémáìtì lórúkọ mi pé kódé mo wọlé òpè fíìmù yìí à ń kópa takuntakun láti ìgbà yẹn wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kọ ìtàn náà títí ọ̀dìdì sí ọmọ Ìkòbẹ́ ní í ṣe nǹkan gbogbo wa gbọ́dọ̀ líbẹ̀ fún kájọ bá àkọ́tẹ́ lè fọwọ́ sí ó yẹ kó mọ rójú wa inú ẹ̀ á máa dùn. Kàásùmù ìṣẹ̀lẹ̀ ló ti ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Osolo TV. Osolo TV ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.